5 oríṣiríṣi àwọn ìránṣẹ́ Ọlọ́run ni àṣírí wọn máa tún lórí ayélujára tí wọ́n máa drag ara wọn. Ó ti wá dàbí ipò tí ń dàbẹ́ báyìí o. Ọlọ́run gbogbo tí ó dà pé mo ti ṣẹ̀ nípa dídá lóhùn àti ìyàwó mi àtàwọn ọmọ mi tá ń bá mi sọ̀rọ̀ ká má bínú. Ìdí ẹ̀kẹta tí mo fi dá lóhùn yẹn torí ọjọ́ ọ̀la mi. That is number. Ọlọ́run ló mẹni tó ń ṣe òun. Tí n bá jókùnkùn ó kọ́ ni ó ṣèdájọ́ mi. Tí n bá dẹ̀ jókùnkùn ọjọ́ kan wà ní ọjọ́ ìdí. That is why mo sọ ní mẹ́sẹ̀gì yẹn tí a bá rántí pé mo gbọ́ ò pé lọ kọ orúkọ rẹ̀ sínú àkísà dáná sun lóyin. Àìsíkáyà kí n fi ré o láéláé. I have not stopped Ọmọ mi sọ pé ká máa gbàdúrà fún. because my children and my wife